Koiki Media bringing the world to your doorstep. California la wà yìí. Ẹ wo nǹkan tá à ń sọ nípa èdè Yorùbá wa ni. Ẹ wo Aduke la wà yìí, and Aduke Idekere is one of the big restaurants ní California ní àdúgbò bíi tá wà yìí. So ẹ̀yin náà ẹ wò, kò sí nǹkan tó burú ńbẹ̀ tí a bá ní àwọn oúnjẹ wa bíi ẹ̀bà, bíi àmàlà, bíi fùfú, bíi ẹ̀fọ́, nǹkan tí wọ́n ń tà ní ibi ìbáyìí nìyẹn. Ṣé rí tá bá gba ilé orílẹ̀-èdè Yorùbá wa, báwa náà ṣe máa láwọn restaurant tó tóbi ní gbogbo àgbáyé, òun ní irú ilé. Ẹ jẹ́ kí a wọlé kárí nǹkan tí wọ́n ń tà. So ẹ wò, ẹ jẹ́ kí a gbé àṣà wa lárugẹ gẹ́gẹ́ bí ní Amẹ́ríkà tí a wà yìí. Ẹ wo oúnjẹ wa ni wọ́n ń tà ní ibi báyìí. Ẹ wo ẹ̀fọ́ là ń wò yìí o. Ẹ wo ìrẹsì, ẹ wo àwọn ẹran adìyẹ, ẹ wo ẹran díndín, ẹ wo ẹ̀fọ́ rírò, ẹ wo ẹ̀fọ́ rírò oní ẹ̀gúsí lélẹ̀, ẹ wo àmàlà, ẹ wo fùfú, ẹ wo ẹ̀bà. Ṣé rí, ẹ jẹ́ ká gbé èdè wa ní arugẹ. Koiki Media bringing the world to your doorstep.